àkú dédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Sanfatis rédíò tv ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ jímọ̀ ọjọ́ jímọ̀ olóyin oyin òní filé ayé ẹnìkọ̀ọ̀kan lẹ̀ o. Adùn àti ìgbádùn láàmú ṣe yìnbà nínú ayé wa. Àánú ọlọ́run ò dẹ̀ ní fi wálẹ̀ ibi àfọkùnrin sí orí máa dáhùn fún wa ni. Lọ́lá àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní, lọ́lá àwọn tó máa ti ilẹ̀kùn ọ̀hún tó bá di àṣálẹ́ gangan ní 11:59 p.m. tó Àbídèmí Yusuf náà lórúkọ mi, kò yípadà èmi lọ́mọ ṣẹ̀kùlọ̀ kó gbóhùn lẹ́mu nípò àlè lọ́mọ adé tìjọba. Èmi lọ́mọ yán ọ̀bọ́kà rẹ̀ yán abara funfun ọkà abara mìnìjọ tẹ́ẹ̀ ti mọ̀ mí tẹ́ẹ̀ ti mọ̀ ṣe mí pé n ò ní já yín tàn mọ́ àwọn ògbìn débẹ̀ ní já yín bọ́lẹ̀ ń já yín bẹ́tà ní sọ́ọ́dí létà. Dandan ni kí n tẹ̀ ẹ́ sí yín létí mọ́jì ó tẹ̀tì ẹ̀bí torí tí mo fi máa fi ìdí ti àpótí lójú pọ̀nà wípé kí tí yín má bàa àdí sí gbóhùn tí ń lọ. Ẹ jẹ́ ń kó láti ọ̀dọ̀ kíni ọ̀dọ̀ àwọn Ọ̀hánẹ́sẹ̀ Ndigbo àwọn ilẹ̀ Ìgbò lọ́hùn. Wọ́n ní olórí ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tó jẹ́ pé ọmọ ilẹ̀ Ìgbò ni ìyẹn Mike Okiro, wọ́n lòun ló ti kíni ó ti withdraw kúrò nínú àtijọ́ olórí Ọ̀hánẹ́sẹ̀ Ndigbo chairman léyìí tó jẹ́ pé wọ́n ní controversy ń bẹ̀rẹ̀ àti ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọkùnrin Mike Okiro yìí pé ta ni ìhín kọ́nà bíi sí ìyá ẹ̀ náà bí síbí, ìhín kọ́nà bíi ìyá ẹ̀ sí bàbá ẹ̀ náà bí síbí. Wọ́n ní àríyànjiyàn lórí pé kọ̀tànmọ́lẹ̀ Ìgbò wọ́n ní ó ti jẹ́ kí Mike Okiro kó ṣe bẹ́ẹ̀ dáwọ́ kọ́ lórí pé òun fẹ́ jẹ olórí Ọ̀hánẹ́sẹ̀ Ndigbo lápá abẹ́bẹ̀ yẹn. Iléeṣẹ́ ọlọ́pàá ti ọlọ́pàá kan mọ́lé lórí pé wọ́n ní ìmọ̀ ń ṣe bẹ́ẹ̀ ń ṣe àwọn nǹkan kò tọ́ pẹ̀lú ọmọ olówó ògbani lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ ọ̀kan gbòógì náà olówó orílẹ̀‐èdè Nàìjíríà yẹn ọmọ Ọ̀kọ̀yà Razaki Ọ̀kọ̀yà ọmọ ẹ̀. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìwọ ọ̀mọ̀yàn bọ́ ọba mọ̀yàn ní ọ̀ní mọ̀ ríyàn fi láti máa ṣerú àwọn olówó báyìí kọ́ máa ṣe ọmọ wọn báṣabàṣá àti bóṣobóṣó kọ́ ọmọ bí ń béèrè apọ̀dà ìbéèrè òpònú kọ́ ọmọ dárí bàrìbòrìbòrìbò. Wọ́n ní definitely ọ̀mọ̀yàn nìyẹn nídìí èyí lọ́mọ wà ní gbàgà àhámọ́ná títí tá a fi wo ohun tí a fẹ́ ṣe ní ọ̀rọ̀ ẹ̀. Olówó láyé mọ̀ ọlọ́mọdé á sìn wọ́n wá sílé ayé lápá sẹ́ńtà abẹ̀yẹn. Wọ́n ní ilé ẹjọ́ nílùú Èkó láàrin oṣù kejìlá ọdún tó lọ àti oṣù kínní ọdún yìí 30 December táwọn èèyàn ṣe pọ̀pọ̀ sí ọdún pé kérésì àti ìmúra ọdún tuntun. Wọ́n ní owó tí wọ́n ná ní ilé ẹjọ́ nílùú Èkó fún pé èèyàn tiẹ̀ ń gbafẹ́ ń gbádùn ń bù nǹkan sáyà ń bù nǹkan ara, wọ́n ní lọ bí 4.32 billion naira táwọn bọ̀ yìí fi ná owó ní ilé ẹjọ́ pé à ń ṣe fàájì nílùú Èkó ẹ̀dẹ̀ lówó òsì lórílẹ̀‐èdè Nàìjíríà. níbo náà ti rí lè koríko ni ká pè é ní àbíkẹ́ni. tó Peter Obi ti pariwo lórí wípé ìjìyàn gbé lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àkíní ìmọ̀ ń pọ̀ sí ìjọba Tinubu Bọ́lá mẹ́ẹ̀ Tinubu wá nǹkan ṣe sí jiyàn gbé lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé lọ́tún ló sì níwájú lẹ́yìn ní àárín àti ẹ̀gbẹ́ náà ti ń kóyàn lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Tinubu una dey sleep, wọ́n ní tí Peter Obi ń sọ nìyẹn, una dey sleep, ẹ̀ ń sùn ẹ jí ẹ wake make una wake up make una wake up. Ilé ẹjọ́ ti ṣe bẹ́ẹ̀ gbọ́n gbogbo àkáǹtì Nduka Obingbena, wọ́n ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lórí owó gbèsè kan tán ní ó jẹlé báǹkì àpapọ̀ kan First Bank. Wọ́n ní Nduka Obingbena wọ́n ní ló jẹ báǹkì First Bank ní owó tí ń lọ bí $225.8 million. Wọ́n ní ilé ẹjọ́ ní ìwọ yìí ó ń gbèsè ní ọ́, àgbàwo alága àwọn ń gbèsè alága àwọn ń gbèsè ní ọ́. Ní báyìí ẹgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, ẹgbọ̀n yáyá, ẹgbọ̀n wàràwàrà, ẹgbọ̀n sàbàsàbà, ẹ jẹ́ wọ́n mọ̀ wípé kò ṣeré Moscow ní à ń pààrà gan. tó ìjọba Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ti dẹkoréètì ADC. Wọ́n ní ADC ti tún báyìí wípé tọ̀ ìwọ ADC ìwọ ni kọ́ máa jẹ́ kí ni kọ́ máa di ipò yìí mú gẹ́gẹ́ bíi pé ìwọ ló kàn, ìwọ la yan, ìwọ la mọ̀, ìwọ la jẹ, ìwọ la mú, ìwọ la rí, ìwọ la ìlà. Wọ́n ní ADC wo gan ni
ìyẹn ni Colonel Nurudeen Yusuf lélẹ́yìí tí ìjọba Bọ́lá Ahmed Tinubu ti dẹkọrétì ẹ̀gẹ́ bíi wípé máa dipò rẹ mú ń bẹ̀ yẹn kọ̀ sọ́mọ náà tí ó jọṣẹ gẹ́gẹ́ bí new ADC bí ìjọba Bọ́lá Ahmed Tinubu bó ṣe sọ ọ̀rọ̀ yìí. Tinubu tó ti pàdé kíni mínísítà kan lórílẹ̀‐èdè China yẹn foreign affairs minister ẹni tí wọ́n ṣe àkóso nípa ọ̀rọ̀ òkèèrè ní ilẹ̀ China. Wọ́n ní mínísítà yìí ní Tinubu ṣe ìpàdé pẹ̀lú ẹ̀ ní olúlu Nàìjíríà nílùú Àbújá lójúpọ̀nà wípé àwọn nǹkan tí ń lọ Nàìjíríà àfẹ́kọ́ change o ọrọ̀ ajé àgàgà àti àwọn nǹkan mèremère ti tún. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìpàdé pẹ̀lú kíni mínísítà fún ètò foreign affairs lórílẹ̀‐èdè China tí dẹ̀ ń lọ bẹ́ẹ̀. Sunday Igboho owó baba dami ẹkùn ọkọ̀ ọlọ́pọ̀ àwífúnni kó tó bá níjà mọ́sálọ̀ in case tó bá lóní sìgìdì kan lè. Igboho Sunday olóyè gẹ́gẹ́ nìyẹn ó ti bí àwọn ọmọ Yorùbá àti àwọn ọmọ ilẹ̀ Igbo àti Haúsá wípé ẹ wò ẹ̀yin ni kẹ́ ẹ jára yín èèyàn kò ní í já yín bí Nàìjíríà ò bá ti dúró re mọ́ ẹ pé yà ẹ béèrè fún àti gba ọ̀nà tí ń lọ òmìnira tiyín. Wọ́n ní Sunday Igboho owó baba dami ẹkùn ọkọ̀ ọlọ́pọ̀ ní sọ̀rọ̀ yìí pé tó ẹ pínyà ẹ lọ lọ́lọ́tọ̀ọ̀tọ̀ ẹ lọ ní tiyín kí Nàìjíríà náà lọ ní tiẹ̀ bí Nàìjíríà ò bá ti dúró dáadáa mọ́. Gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú Babájídé ti tọwọ́ bọ̀wé kíni 3.36 trillion naira ìyẹn ní bọ́jẹ̀tì ọdún tí ń bọ̀ wípé ní báyìí 2025 bọ́jẹ̀tì 3.36 trillion naira mọ̀tọ́wọ́ Sanwó-Olú ló sì bẹ́ẹ̀ ló ti ọwọ́ bọ ìwé ẹ̀ pé owó tí Èkó máa ná nìyẹn tí ọ̀dẹ̀ sọmọ náà tí ọjọ́sẹ̀ lápá bẹ̀. Olùkọ́ni tó na ọmọ ọdún mẹ́ta ní ilé ẹ̀kọ́ nílùú Èkó wọ́n ti fi sí ọgbà àhámọ́ wípé gbòówò rìmáìndì nìkan wà. Wọ́n ní tíṣà tó na ọmọ ọdún mẹ́ta yìí pé tọ̀ ọmọ yìí ọ̀mọ̀wé bá a ti ń kọ orí ẹ̀kan ń dọ́ta ni. Wọ́n ní tíṣà yìí bá kó bòǹbò tì ní fọ́nrán fídíò ọ̀hún bọ́ta. Wọ́n ní báyìí wọ́n ti tì í sí ọgbà àhámọ́ wípé tó wà ní rìmáìndì tí táàfin mọ̀ bá ṣe dá ẹjọ́ ṣùgbọ́n wọ́n ní ìjáde kan ti bọ́ta fún olùkọ́ni yìí pé tó a fẹ́ gba béèlì ẹ̀. Wọ́n ní ilé ẹjọ́ ní ẹ fẹ́ gba béèlì ẹ̀ bẹ́ẹ̀ bá ti rí iye owó kan mọ́ owó kan ǹjẹ́ owó ọ̀hún. Wọ́n ní owó ọ̀hún mọ̀ sí gara díẹ̀ ọ̀gàrà èló ni ẹ̀mọ́ tẹ́tí. Ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Rivers local government chairman ọmọ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ mọ̀ gbẹnu tán níbi tó yẹ pé ó ti ṣe bẹ́ẹ̀ ó ti di pé tọ́lọ́fọ́kálì àwọn yẹn ti mọ̀ ọ́ wípé ó ti popular o. Wọ́n ní local government chairman ló yan amúgbálẹ́gbẹ̀ẹ́ tí ń lọ bí 130 ọgọ́fà àti mẹ́wàá ogóje dín mẹ́wàá 130 wípé ẹ̀yin ni special assistant tẹ́ẹ̀mọ̀ bá ń ṣiṣẹ́ ẹ̀gbọ́n 130 special assistant lórí ìjọba ìbílẹ̀ kan alága ẹ̀kan rí i pé ọ̀rọ̀ ti bẹ́yìn yóò báwọn. Ní ìpínlẹ̀ Cross River ní Calabar wọ́n ní kọmíṣánná fún ètò tourism ìyẹn Robert Ewa ọmọ ìgbèkú lọ́wọ́ ẹ̀bọ̀ra ó ti jáde láyé. Wọ́n ní ojúpọ̀nà wípé àlàyé ṣe ìpàdé àwọn ESCO meeting kan lẹ́yìn ìpàdé àwọn ESCO yìí ẹni kọmíṣánná fún ètò tourism lọ ṣe bẹ́ẹ̀ gbèkú lọ́wọ́ ẹ̀bọ̀ra ló ń bá wọn nájọ́ ọ̀run ní ọ̀nà tayé mọ́. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti rescue èèyàn tí ń lọ bí 59 àwọn ọmọ tí wọ́n ń ṣe kíni tí wọ́n fi ń ná òwò wàhálà káàkiri àwọn trafficking children tán máa ń kó kọ sí ìlú kan sí ìlú kan wípé ọyá ẹ wá lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ wá lọ ṣiṣẹ́ kínní kan ẹ wá lọ ṣiṣẹ́ gbá iṣẹ́ àwòṣẹ́ ẹ̀kọ́ ọba àṣàṣùn ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti rescue 69. ẹ wo ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́fà. Ìnàsúlẹ̀ ti sọ báyìí wípé Malam Nasir El-Rufai kò lè di mínísítà ní abẹ́ ìṣàkóso Nàìjíríà ó ní kí ló dé ó ní kí ni gàgàgà kílẹ̀ ń bá Rufai fà ó ní kí ni Rufai ṣe. Gọ́vnà Sule ní sọ bẹ́ẹ̀ ó ní kí ló dé òfin lè di mínísítà ó ní ẹ wò kì í ṣọwọ́ àwọn APC gọ́vnà ló ti wá o àwọn kan ní bẹ́ńdì orò tó òfin ń kè. Wọ́n ní gọ́vnà Sule ní ń pariwo bẹ́ẹ̀ yìí pé ẹ má mú àwọn tí APC gọ́vnà gbé àwọn náà ń dìlé ìkíní ẹni ẹ má jẹ́ àtàrà wa kọ̀ lọ fà ó tún lọ fà lápá sẹ́ńtà ibi ibẹ̀ yẹn gangan jẹ́ ń bọ́nú àríyá báyìí àríyá rẹpẹtẹ entertainment gangan nìyẹn torí pé àríyá ṣe bẹ́ẹ̀ ó ní arìnrìn
ọ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọdún lápá ibi ibẹ̀ yẹn wọ́n ní ọmọkùnrin kan rèé tó pariwo síta wípé ẹ̀ wá gba òun kẹ́ ẹ làjà òun mọ̀ ti di báńkà lẹ́yìn ọdún 5 tóun lò ní iléèwé fún medical school ìyẹn ní iléèwé wípé dókítà òde igun òyìnbó ìyẹn medical school gẹ́gẹ́gàn ó ní ẹ̀wá ibi tóun bá lé ayé òun já òun di báńkà ṣe rí i pé nàìjíríà náà cruise country lápá bíbẹ̀ OBO Davido ń làwọn èèyàn ti wú pé Davido mọ̀ bínú wọn ní fọ́nrán fídíò kan tó ti pẹ́ ni wọ́n gbé jáde nípa ọ̀rọ̀ ọmọkùnrin kan tọ́rọ̀ akọrin ṣèyí fàìsì níbi tí ti ń mìmí kí Davido tí ti ń sín Davido jẹ́ ti ń sọ bí Davido ṣe máa ń sọ orin tí máa ń kọrin pé kérékàn làwọn yẹn ń ga ọ̀fẹ́ rí wèrè ọ̀fẹ́ ríjà Davido lápá sẹ́ńtà egun bíbẹ̀ yẹn nílùú Èkó làwọn èèyàn ti ń sọ báyìí pé àkálùkù ṣàn lu agbára nílùú Èkó wọ́n ní kọmíṣẹ́sìm nílùú Èkó ìyẹn Tókẹ́ Benson wọ́n lóun ló mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ní í ṣe ọmọkùnrin kan báṣabàṣá ní í ṣe báṣubàṣu ní í ṣe bí òtítọ́ nípa wípé ọmọkùnrin ọ̀hún ọmọ ń rìkọ́ọ̀dù àwọn nǹkan kan wọ́n ní ibẹ̀ ni Tókẹ́ Benson ní ti ń ṣe bó ṣe wù wípé ìwọ́kẹ̀ àwa la lágbára lẹ́kọ̀ọ́ kò sọ́mọ náà tí ọ̀rẹ́ sí ní bá ṣe kò sẹ́ni tí ó bí wà lápá sẹ́ńtà ibẹ̀ yẹn. ẹ wo you are about to become a bastard ní pẹ́ dọ́mọ àlè ó ti fẹ́ dọ́mọ àlè wọ́n ní ògbóǹtarìgì òṣèré kan orí ìtàgé kan orí móhùnmáwòrán Bímbọ́ Adémoyè ní ń sọ fún ògbajúgbajà promoter kan ìyẹn PJ Adams níbi tí yẹn ti ń prank ẹ̀ pẹ̀lú $1 million gig wọ́n ní ibẹ̀ ni Bímbọ́ Adémoyè ti ní ọmọ àlè lónìí pẹ́ yọmọ àlè ó ti ń dọ́mọ àlè wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn èèyàn bá bú ẹ̀rín pé àwàdà eré lélẹ́yìí wọ́n ní nígbà tí PJ Adams náà ń prank $1 million rèé tóun ó fún ọ wọ́n ní ọmọ àlè ló fẹ́ yà lápá ibibẹ̀. ìròyìn ajá àbálẹ̀ òní jù bẹ́ẹ̀ fún ti òní ẹ̀mọ́ ṣe wá pé ìkànnì Sàǹbàtí Radio TV a máa gbé yín débẹ̀ àdéjà ayébọ̀lẹ̀ ká má sọ̀rọ̀ létà ká tẹ̀ ẹ́ sí létí ká mọ̀ jẹ́ tó tèbí tó ti láti má fi ìdí tí a kò lójú pọ̀nà kí tí yín má bàa àdí sí ogun tí ń lọ gangan. ẹ wò ó kí n tó mọ̀ dákọ̀ mi àbí nǹkan kan ẹ bá lọ sí ìkànnì Sàǹbàtí Radio TV lórí YouTube ẹ tẹ̀ ẹ́ bá ti débẹ̀ ẹ kàn gbọ́ wọlé subscribe ẹ like ẹ share ẹ comment ẹ ṣe kíni kẹ́ẹ̀rù pọ̀lẹ̀pọ̀ pẹ̀lú wọn kájọ lẹ̀pọ̀ kájọ ṣe kíni kọ́mọlùgbọ́ lápá sẹ́ńtà igun bíi bẹ̀yẹn orúkọ mi ò yí padà Bídèmí Yusuf yín náà rí mi lọ́mọ́sọ̀kùnrin kó gbóhùn lẹ́mu nípa àlílù ọmọ létí ìjọba ọmọ yẹn bọ́kàlẹ̀ yẹn bá fún kábàrà mìnìjọ jọjọ yéèpà mọ̀ọ́já ájì àmọ́ mi aláṣà àtolùdarí Sàǹbàtí Radio TV tí ń bẹ nílùú UK Ireland ẹ̀ já sí dáadáa kún ara ẹ̀ já dáadáa nú ayé ó dàbọ̀.